ayé yìí kò ní yọnu ènìyàn ní ọjà yọgò ènìyàn ní sọgbàdọgùn wọ́n ní ayé yọba dùn jẹ jù nǹkan lọ ta ló mọ ohun tó bá ń dojúkọ Adebomi o. À ń tọ̀nà lọ ọ̀nà pín ọ́ atúnika tọ̀nà mi ò tún pín abálọ́wọ́ àbábọ̀ èèyàn ní ọ́ àṣẹ máa mẹ́ni fẹ́ni lọ́kàndínú bẹ́nìyàn mọ Ọlọ́run mọ́ torí àìdákẹ́ ká ṣègbè o àìwòsù ká dáràn àmọ́ kí ni kan ló yẹ mi dájú ilé ọ̀la máa níyọnu a ò ní ṣìnà láyé wa ọ̀ Adebomi o. Ayé yìí kò níyọnu ènìyàn ní ọjà yọgò ènìyàn ní sọgbàdọgùn wọ́n ní ayé yọba dùn jẹ jù nǹkan lọ ta ló mọ ohun tó bá ń dojú. ó mà ṣe o ọba wa pẹ́ ti fọwọ́ oṣù lélẹ̀ tó àpè tutù bàbá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. olúwo orúkọ ò rọba wá pẹ́ bẹ́ẹ̀ lọ́ba wá pé ò pẹ́ láyé. bẹ́ẹ̀ni. ó di gbére ó di kọrin gèzè ó lọ èlé wáyé mọ́ ọba wa pẹ́ lọ ní kọ̀kọ̀ bí omi jáde lọ́rùn akérèǹgbè ìpàdé lójú àlá ó dàrin ọkọ̀ ó di bẹ́ni bánjọ ní ọ̀run rẹ ọ̀run dẹ́dẹ̀dẹ̀. ìdúró gogo là bóṣù. olúwo tó ojúkúrò la fi ṣe ọlẹ́lẹ́fẹ̀ eré. mo ṣe mo yó bàbá mòye ẹ dákun ẹ gbà wá ibi tó rọ̀ lóyún lọ òye wa mọ́ lọ́dún mélòó sọ́dún mélòó nígbàwó sígbàwó bàbá ẹ jẹ́ ká wo ọba dé gorólù tá a fi sórí ìtẹ́ ọdún kan àtoṣù mẹ́ta ló lò tó dágbére fáyé àtúwò gà àtúmú ọba adéjàre àtúfi sórí ipò inú wa ń dùn pa àtijọba yóò pẹ́ ká tó ṣẹ́jú pé lọ́dún mẹ́ta àtoṣù kan bàbá amòye ṣebí ẹ wípé orúkọ máa ń ronú ni orúkọ ò ro wá pẹ́ kò pẹ́ rárá o oṣù mẹ́ta péré lòun lò ó sì kú bíbí fìtílà bàbá ẹ dákun ẹ gbà wá ẹ gbà wá bàbá. bàbá àwọn àgbàlagbà ní pàṣẹ òfura pàṣájá àjà òfura àjà jìn bónílé ò bá fura ogun ní kóru wọn lọ. ogun ni o ogun ni o ogun ni ogun ni ọlọ́màjà arógun. àṣẹ wa èmi ò wá fẹ́ kí ọ̀rọ̀ wa dàbí ẹni tá a fi joyè àwòdì tí ò lè gbẹ́ díẹ̀ nítorí oníṣàngó tó jó bàtà tí ó tàpá. tàbùkù ẹnì gángan. ara rẹ̀ ló kàn lábùkù ọ̀rọ̀ ló sọ lórí mi. nígbà tí ìyá àbíkú tó bímọ lẹ̀ tó ṣe wàhálà tó bá àbíkú ó wá dìgbà tí àbíkú bá dàgbà tó fẹ́ yàwó tóun náà wá bímọ tí ń ṣàbíamọ kábíkú àtàwọn aráalé wọn kí wọ́n tó ní fọkànbalẹ̀. ìgbà náà làwọn òbí àbíkú tó rí àbájá ọ̀nà
ǹjẹ́ àwa wá ràbàjá sọ́nà tí sísí ti ń ṣẹlẹ̀ báyìí ó sábàjá torí bá àríta gírí àwọn òbí tá a fi tọ̀ ẹ̀ wá nù. olúwo gbágbágọ̀rọ̀ àwọn àgbà ní ẹni fìpọ́njú wọlé dì yóò sẹ́ran. bẹ́ẹ̀ ni bàbá. ìlú yìí ò ní bàjẹ́. àṣẹ wà àṣẹ wà. lágbára àwọn onílẹ̀ eku aké bí eku. àṣẹ wà wà. ẹyẹ sì ké bí ẹyẹ. àṣẹ. lágbára àwọn tí wọ́n kọ́kọ́ tọkọ bọ̀lẹ̀ nínú ìlú yìí. ẹkùn àgbómìnì kò ní já lágbára ọlọ́run. ọ̀bọ làágùn bákan náà adìyẹ sì ń làágùn àmọ́ ọrùn ara wọn ò já mọ́. ìgbìyànjú lóòótọ́ àmọ́ ìgbìyànjú yìí kàn kù díẹ̀ kí àtò ni. lọ́nà wo bàbá. ìgbà tẹ́lẹ̀ fẹ́ pagi ẹ wá mú àdá ẹ bẹ́gi ọ̀hún lórí. ṣé ẹ̀yin ò ṣàìmọ̀ wípé bó tilẹ̀ ń kó pátó igi tẹ́ ẹ bẹ́ lórí yóò padà rúwé tó bá yá. igi téèyàn ò bá pa yóò pa lápàtàn ni. àfi kẹ́ ẹ wálẹ̀ báyìí kẹ́ ẹ wá hu igi ọ̀hún tí gbòǹgbò igi òfin ní rúwé mọ́. àgbàmọ̀ ní tán lórílẹ̀ o. bá mi àṣẹ. ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ò lè á tún fi ọ̀rọ̀ yìí tọ̀ àwọn àgbà ni. bàbá mọ̀lẹ́ àgbà. bẹ́ẹ̀ ni àgbà kù ni. àwọn àgbà kù kọ́gun àkú arápá ń ló kọ́gun sára ọ̀run bẹ́ẹ̀ yín ti kọ́gun sí mi bẹ́ẹ̀ lèmi kọ́gun sáwọn àgbà tá à ń wí. ọ̀rọ̀ tí bá rú ni lójú á bilẹ̀ léèrè ni ṣùgbọ́n ju gbogbo ẹ̀ ló ká tó ṣohunkóhun ẹ wá lọ sáàfin ẹ pe àwọn olóyè ẹni kí wọ́n dífá kán sì yan adelé tí ó mọ̀ ọ́ ṣepò kó tó di pé orí wa ó yan ọba fún wa. ọba ẹ ṣe wọn orí tí ò bá jọba náà agogo ọdẹ ni. ọrùn tó lè jìgbà ìlẹ̀kẹ̀ náà. inú agogo yìí náà ni ó ti wá. ìlú yìí ò ní bàjẹ́. olódùmarè ó bá wa tó. aboyúnlé amọ̀ bí wẹ́rẹ́. ẹ̀yin olóyè inú mi dùn wípé ẹ̀yin méjèèjì wà ń kalẹ̀ ọ̀rọ̀ ní tọ̀tún tòsì ti sọ̀kalẹ̀ yìí kí lẹ́yìn rí sọ sí. Bádéró wọ́n ní ẹni tó já ẹgbẹ̀fà tó kọ̀ tí ò sọ ó bẹ́gi dínú ìgbèjì ìwọ náà wúra ẹ̀ ojú òtì ẹ̀ ni wúra ẹ̀ sí Béjìdé ó yá 250,000 naira lọ́wọ́ ẹ̀ ẹ dájọ́ fúnra yín pé o máa sanwó ẹ̀ fún ó sọ títí tó fi wá fẹjọ́ ẹ̀sùn bí ò ní tìjú o àló kù díẹ̀ káàtó fún ọ. ọkàn tí ẹ mọ̀ ṣe kára rẹ̀ ni torí n tó dá mi lójú ni pé bọ́ ọ bá san owó ẹ̀ fún ẹ ní gbé ọ̀rọ̀ dé yìí ọmọ yìí jẹ́ ọmọ tó dáa ni. kí ni kí ló há ẹ lẹ́nu ṣọ́ sanwó rẹ̀ fún ní ẹgbẹ́ ẹjọ́ yín dẹ́yìn a ní kàníọ́ Adélé ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí arákùnrin kí ó fẹnu ara rẹ̀ sọ ìgbà tí ó bá san owó òun pàtó tó bá ti wá sọ̀gbà tí ó san tí ó bá wá san àbámi gbogbo ọ̀rọ̀ wa kù sí lọ́wọ́. Bádéró ọ̀rẹ́ mi yá mi lówó kó sìn onítọ̀hún ò lójú tì mí ìwà tó wù yẹn ó kù díẹ̀ káàtó ó dáa o ìgbà wo ló fẹ́ sanwó lówó báyìí. kára ọmọ ẹ̀yin lóye ọ̀rẹ́ mi nìkan bá mi bẹ̀ mo ti ṣẹ́ tó bá máa fi dìwòye oṣù tó ń bọ̀ máa sanwó ẹ̀ fún tí mo bá wá sanwó yẹn fún tí mo bá sanwó yẹn.
iwájú ta ló ti ń bú ẹnu gbẹgbẹgbẹ ọjọ́ farabalẹ̀ kó ronú sí ti o bá ṣe àti ìgbà tó bá sán pàtó torí mọ́wùwá fúnra oníkọ́ nífẹ̀ẹ́ ara rẹ̀ pé kú o ìntọ́ bá ti sọ ní lọ sọ bá délé bá sì ti fi òtẹ́ lé pápẹ́ mú ọ lọ́wọ́ nù o. Béjìdé ọ̀rọ̀ lọ́rẹ́ ẹ̀ ti sọ kalẹ̀ yìí ṣé ìgbà tó dá yẹn ṣó tẹ́ ẹ lọ́rùn. Caroline ẹ ṣeun ẹ̀yin olóyè ó tẹ́ mi lọ́rùn àmọ́ kò tẹ́ mi lọ́rùn bó ṣe máa ń dájọ́ ní gbogbo ìgbà nìyẹn tí ò kí ń mú lè rí ẹ̀ṣẹ̀ àmọ́ tó bá ti mọ̀ pé ní oṣù tó ń bọ̀ òun máa fún mi mo fara mọ́ Caroline. ṣó gbọ́ wọ́n ní bó ṣe ń dájọ́ nìyẹn tó kì í mú ṣe àbí bẹ́ẹ̀ kọ́ Béjìdé ìwọ máa wo sórí ogún ọdún rẹ̀ ó ń bọ̀ àkọlà jẹ́ ká ní sùúrù fún oṣù tó ń bọ̀. Caroline tí mo bá wá sanwó yẹn fún lóṣù tó ń bọ̀ tí mo bá sanwó yẹn fún. ṣíọ. orí bó ti rí bí àpò gàrí tí wọ́n fi tilẹ̀. kí ló ń ṣe ọ̀gá Báyọ̀ láàárọ̀ ẹ̀ tó kàn kanra tó ń lejú kiri inú ọ́fíìsì ṣé o ti gbàgbé pé ojú pípọ̀ ràn sìgá. má dá ló ń jàre àwọn obìnrin nìkan ló fẹ́ràn láti máa kanra mọ́ bó dé mọ̀ nǹkan tó ń ṣe o àníyáwó ilé ẹ̀ ló fà àwa wítáwì ó kókókókókó mọ́ adélé ìrúrédé gbogbo ọgbọ́n àti àlùwalá lóògùn ẹ̀ àti kẹràn jẹ ni wo wọn lè fi jọba. níbo ló ti ń pín tan ajá tó ń kan ti lè mọ́ mu ó dá mi lójú pàdé lé ń tàn ní ìyá tó yọ sí àrẹ sẹ́ǹsì. bóyá ló mọ̀ igbó. ẹ káàsán. Janet. Sir. Iṣẹ́ tí mo rán ẹ kọ́. Mo ti parí sir. Of course. How are you? It was a trip, sir. Ah, beautiful. I enjoyed it. Yeah, my mama. Kí ló dé ẹ̀dẹ̀ kí dáàdì ń sinmi wọ́n láti jọ ẹ̀ṣẹ̀ dé ẹ̀jẹ̀ kó bọ́ sọ́lẹ̀ ẹ̀ ti mẹ́lẹ̀ kí ló dé ẹ̀jẹ̀ rọlá fáwọn ọmọ mi sílẹ̀ o àti jẹ́ àrùn náà ti rí bàbá wọn last nǹkan tó dẹ̀ ní kí n bá wọn ràbọ̀ náà ń béèrè so leave them má wò jẹrin ok jẹ́ ilé aṣọ tí wọ́n ní kí n bẹ́ rà. ìwọ gba fóònù. Daddy, another one for me. Thank you. I love you, Daddy. Thank you. Daddy. Òótọ́ ló bèrè, òótọ́ ni. Gbogbo kan lè kẹ́ra bọ̀ fún gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìrọ̀lá, nǹkan tí kálukú béèrè ni mo rà fún. Òun ní aṣọ lòun fẹ́, òun náà láṣọ lòun fẹ́. Adébòmí specifically sọ pé òun fẹ́ fóònù. Àbí? And the big one. Passport ẹ ti ready. Oh, yẹ kó wọ́n fún mi lómi lélẹ̀, ha? Ẹ yọ thank you. Omi tútù ni o. Báyọ̀, ó ṣe má kọtí sí ariwo ọjà. Èmi tó ń bá nájà ni kò kọjú sí. Kò sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ àkìtì. Kò sẹ́ni tó lè gba ìyẹ́ lọ́kàn mi láéláé. Ó dà tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó ti wá wọ̀rọ̀ kan fi ṣàdá àbí tí wọ́n bá fogún ọdún pinlẹ̀ wèrè ọdún wo gan-an ló tó fẹ́ bugi jẹ́ wo Àyìnkẹ́ ọ̀rọ̀ yín kọ́ mí lóminú ó kọ́ mí lóminú o. Báyọ̀ ọ̀rọ̀ tó bá so kọ́ni lọ́rùn ni ó ṣòro fàdájà òun ni ọ̀rọ̀ adélé tí wọ́n fi mí jẹ yìí àmọ́ mo ti pinnu láti jẹ́ kí wọ́n mọ ìlú ọkàn mi kó dẹ̀ ní kọjá ọdún tí a wà yìí ojú lè ti àwọn ẹlẹ́nu màrímà sọ àbí ó gbà mí gbọ́ ni ó dà ṣé kí n kúnlẹ̀ fún mi. èèwọ̀ má kó bá mi Àyìnkẹ́ wò kì í ṣe wípé ohun èmi náà ti máa dọkun ẹ láàmú àmọ́ ẹ̀rù ló ń bà mí kó mi má lọ tẹ̀yìn wò mí lẹ́nu ẹ̀rù ń bà mí ni.
ọ̀rọ̀ ń yé mi ìyẹn túmọ̀ sí wípé ọlọ́mọge mi ti ń ṣe àyè mi lọ́kàn ẹ̀ àbí. Àyìnkẹ́ ọ̀dà obìnrin wo ló fẹ́ dára tó fẹ́ lẹ́wà tó tún wá fẹ́ níwà tútù bí àdàbà bí ìwà Àyìnkẹ́ mi kò possible. ẹ kú kàlẹ́ ẹ̀yin ìlú mọ̀ yìí. kára ó lè o Adélé. ìdí pàtàkì kan ló mú mi ránṣẹ́ sí yín. ẹ jọ̀wọ́ á ti tó ọdún mélòó báyìí tẹ́ ti fi mí jẹ Adélé. tá a bá ní jẹ́ kéré Adélé ó kó oṣù díẹ̀ kó pé ọdún 4. oṣù díẹ̀ yẹn náà ló wá kù kí ọjọ́ orí mi pé 30 ọdún. wàá ṣe púpọ̀ ọdún láyé. ta ló wá gbàdúrà nínú yín pé kí ọmọ òun kó tó rú ọjọ́ orí mi yìí kó má sí lábẹ́ ọkùnrin. kára ọ̀lẹ́ wà lẹ́yìn ẹ pẹ́ fún wa ẹ sì ní kú wèrè àṣẹ. ẹ gbọ́ àwa náà dákẹ́ lórí ọ̀rọ̀ yìí à ń gbìyànjú. ìgbìyànjú yóò tó rárá bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ mi o ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi dáadáa ṣẹ́rí tí ọdún 4 yẹn bá fi lè pè bá mi lórí ìtẹ́ yìí tí ẹ wá ẹni tó máa jẹ ọba máa fi àyè yìí sílẹ̀ fún yín bẹ́ẹ̀ ni mo sọ. ọ̀rọ̀ ńlá rẹ̀ wẹ̀ ni. mi ò dá Délé lẹ́bi nítorí pé ilé obìnrin kì í pẹ́ ṣú ẹ̀yin ò ṣe jẹ́ ká yọ abẹ́rẹ́ lára ìdìyẹ ká fi gún ara ẹni káwa mọ̀ bó ṣe ń rí. kókó ohun àwa náà ká má lọ àfikẹ́dùnmáà bá kó tó ń kú lẹ̀ ká lè ní ọba gidi ní ọba tí ó pẹ́ lórí oyè tí ó fọwọ́ páwú tí ó fèrègì jobi tí ìrùkẹ̀rẹ̀ ó di abẹ́rẹ́ mọ́ lọ́wọ́ kọ́ba wa mọ̀kù ní rèwerèwe mọ́. ibi tọ́rọ̀ wa dé dúró yìí ọ̀dọ̀ adífálà náà ló tún kọrí sí o nítorí pé òun ló ní ifá ní ká ṣe sùúrù lórí ọ̀rọ̀ ẹni tó máa jọba yìí. bẹ́ẹ̀ni. mo wá lérò ìpè lásìkò yìí ṣá ifá mú kọ́nú àwọn ọmọ òye tó wà nílẹ̀. òwúrọ̀ nǹkan tó bá ti wá yá kan kì í tún pẹ́ mọ́ ẹ jẹ́ ká ṣe pápápá kó tún fájá fún wa kí wọ́n yan ẹni tó yẹ tọ́ sí. ọjọ́ ń lọ ọgbọ̀n ọdún kì í ṣe kékeré ọdún fún obìnrin. ọ̀sẹ́ oníkirikiri jìkì àjànà ta àfijá gidigidi jóyè adífá fún àgbàlagbà gbọdọ̀ mẹ́rẹ̀ eléyìí tí ó roko tí ó jànà talẹ́talẹ́. mo méwú mi ni wèwú lé gbéwú bá bọ́ ajẹ́gbé ṣe lóye bọ́ lọ́wọ́ ẹ. ohun tí Ifá sọ yìí tún yàtọ̀ o nítorí Ifá ò mú kankan nínú àwọn ìdílé tẹ́ sọ. yéèfì adífálà. wọ́n ní tí ọgbọ́n bá tọ́nú àgbà máa ń gbọ́ngbọ́n mi ni. gba owó ọgbọ́n mi dà sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. bí ìlú rédé ṣe rí yìí ó tẹ́ wa lọ́rùn rárá àìlọ́ba wa dẹ̀ ló fà. ọdún 4 ló pé tán yìí bí ọba sì gorí ìtẹ́ adédè ò níbi kankan tí ó rè. kò níbi kan ṣe kíni bàbá àbọ̀ wa bá lọ̀rọ̀ yẹn ẹ wò bàbá adífálà ẹ jọ̀ọ́ ṣé ìdílé wo gangan lọba wa tọ́ sí àbí àníjọba mọ́ nílùú yìí ni. kára lè jàyè àwọn olóyè ni wọn jẹ bọ́rọ̀ mi jálẹ̀ tí wọ́n fi hàn mọ́ lẹ́yìn. wọ́n sì ní àgbàlagbà rí ìṣòro bí èwe mo ń bẹ́yẹ bọ̀ lápò ẹ ti ń béèrè pé ṣé dúdú ni àbí pupa. bàbá adífálà ẹ dákun ẹ má bínú ejò tó bá kàní lára là ń dẹ̀ṣẹ̀ jù. ẹ wo bí gbogbo nǹkan ṣe rí yìí ò tẹ́ wa lọ́rùn àìlọ́ba ló sì fà á kí ni Ifá sọ lórí ọ̀rọ̀ yìí gangan. ohun tí Ifá sọ ni wípé ìyá àgbà kan wà tó ti fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún ìlú ìrédé yìí nígbà tílùú ò rojú tílùú ò ráyè ìgbà tí wọ́n dáfá Ifá ní kí wọ́n rúbọ kí wọ́n ṣètùtù àti pàápàá wípé arúgbó kàngẹ́kàngẹ́ ló gbọ́dọ̀ gbé ẹbọ yìí ìyá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni fámújọ́ náà lọ́hùn ni àwọn ọ̀wà rẹ̀ fa bá fi tọ̀ ìyá lọ ìgbà tó dọ́dọ̀ ìyá wọ́n kẹjọ́ wọ́n rò wọ́n sọ fún ìyá wípé ìyá àgbà yìí ni fámú o pé kó bá wa gbé ẹbọ fún ìlú
kí ló lè bá a túbà kó lè bá a túṣẹ́. ìgbà tí ìyá gbọ́ ìyá mi kanlẹ̀ ó rẹ́rìn músẹ́ ó bá forí dáhùn kó ti bọ́. kú lọ kárùn lọ báwa kókó lọ kárùn lọ o káwa má ṣòfò ara ó di gbóréré kíkú ó lọ nílẹ̀ yìí kárùn ó wọgbó lọ ká má rókú ọmọdé mọ́ ká má rókú àgbàlagbà ká boyún ilé kó bí wẹ́rẹ́ káwọn àgàn kó tó wà lábòsò kọ́run òfin pọmọ lára báwa kókó lọ kárùn lọ báwa kókó lọ kárùn lọ o káwa má ṣàfọ̀ ara wa. ó di gbóréré a ò gbọ́dọ̀ gbọ́ kú ọba mọ́lẹ̀ yìí o. àṣẹ. kí ìjòyè má ṣàìsàn. àṣẹ. nítorí pé a kì í gbọ́ kú ọkọ́. àṣẹ. a kì í gbọ́ kú àdá. nítorí pé àgbààgbà ló ní péjọ wọn náà fẹ́ jẹ fún òkété èèwọ̀ òrìṣà báwa kókó lọ kárùn lọ báwa kókó lọ kárùn lọ o káwa má ṣọ̀fọ̀ ara wa. ẹ̀yin aráàlú rédé ṣé ẹ mọ̀ pé ohun tí ń bẹ ńlẹ̀ yìí ó jọ yé mi àti yín ni ó yọ ọmọ tí ń ké ó sì yéye ẹ̀ tí rẹ̀ ẹ́ o gbogbo yín lẹ mọ̀ pé kò sẹ́ni tó wọnú igbó àkéréjùgbọ́n tó padà ẹ rántí ìdílé mi o mo fira mi lẹ̀ o ìlú rédíò rojú báyìí o yóò ráyè o aboyún ilé òbí wẹ́rẹ́ àgàn ó tọwọ́ àlàbò sùn ẹ ní rí bí mọ́ o mo fira mi lẹ̀ o báwa kókó lọ kárùn lọ báwa kókó lọ kárùn lọ o káwa má ṣọ̀fọ̀ ara wa báwa kókó lọ kárùn lọ báwa kókó lọ kárùn lọ o káwa má ṣọ̀fọ̀ ara wa báwa kókó lọ kárùn lọ báwa kókó lọ kárùn lọ o. ìdílé kọ̀gbẹ́ ni adífàlà ń sọ nítorí ibẹ̀ ni ìyá tá à ń sọ yìí ti jáde wá. ẹnu gilẹ̀ dáná sí olóyè nítorí wípé ibẹ̀ ń gangan lọ́ba ó ti jáde. ó yà yín lẹ́nu. ẹ ó gbọ́dọ̀ yà yín lẹ́nu ìdí tí ó fi yà yín lẹ́nu ni pé ìdílé tá à ń sọ yìí ò ń ṣe ìdílé ọlọ́ba àmọ́ ọ̀rọ̀ tí ìyá yìí ti sọ kalẹ̀ lọ́jọ́ náà lọ́hùn òun ló tó dègún tó dáṣẹ. ọjọ́ rí bí àná ọjọ́ ti pẹ́ ọ̀nà sì ti jìn ọmọdé ò bá bá tán yóò bá àròbá àròbá sì ní bàbá tán òun ló délẹ̀ yìí. ọ̀rọ̀ lẹ ti wá gbọ́ yẹn ẹ̀yin olóye wọ́n ní ohun tó bá ti yá kan kó tún gbọ́dọ̀ pẹ́ mọ́ o. ẹ rà sà ẹ jẹun ẹlẹ́ẹ̀jẹun ẹ̀ mú kí ló dé màmí kí ló dé. kó o máa sí láburú àní ká kọ́kọ́ yanjú ní tá a bá wà nù ni nítorí pé n tó ṣe pàtàkì ni ó ṣe kókó. ọkọ mi adéyẹmí ọmọ ọlá. àlébọ̀ lẹ́yìn ó lára wájú kọ̀gbé ọmọ agbóyè gbẹ̀sọ̀ ọmọ jayé ọlá. ṣàdédé ni mo mà rí àwọn ará ìlú rédè wọ́n sọ fún mi wípé gbogbo òru báyìí ló rán àwọn sí ẹ. bẹ́ẹ̀ ni adéyẹmí àpapọ̀ gbogbo ìlú pátá ló rán wa sí ẹ wọ́n ló ní nǹkan là ń jẹ́ ó ṣe wọ́n ní ta ló kójú òun tó tó gbangba sùn lóye ìwọ adéyẹmí kọ̀gbẹ́ lọ bá kàn. irọ́ ẹ má wulẹ̀ fún mi sà ẹ má wulẹ̀ fún mi náà. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ojú làátí mọbẹ̀ tó nírú ẹnu làátí mọbẹ̀ tó níyọ̀ ọbẹ̀ tó lépo tó láta ẹ̀kẹ́ làátí mọ̀ gbogbo bó ti ń ṣe ní ibi bẹ́ẹ̀ là ń gbọ́ nílùú wa lọ́hùn. ẹ̀gbọ́n máa mi. ọkọ mi orí adé ni ẹ lọ́tún orí adé ni ẹ lósì ọmọ orí adé ni ẹ. mami kí ni mo ṣe fún yín ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ yín gan-an tó fi jẹ́ pé kí n kú ní kékeré ló wù. ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n nílò ẹ̀ mi ò ní fi tó sọ fún ẹ. ẹ dákun ìyá wa mo fowó àtọmọdé yín lẹ́nu adéyẹmí àwọn ò sọ̀rọ̀ kún mi o àbá ti kú wa o a ní ìwọ̀n adé ọba. ẹ má fi nù mí mo mọ jẹjàre kí ló dé ẹ má fi nù mí ẹ rò pé mi ò rò pé gbogbo àwọn ọba tó bá jẹ́ mẹ́rin kékeré náà ti ń kú ni ẹ wò ẹ má rò kúrò èmi o ìgbàna gbàwọ̀ kì í pàwọ́ o.
ìgbà náà pa èmi ò sínú àwọn tẹ kó tètè kú. Mami tó bá ṣe lọ tẹ bá mi èmi ẹ̀yin olóyè ẹ dákun ẹ má bínú ṣé ẹ ti gbọ́ ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí ní ká fi ṣe ẹ ti gbọ́ ẹ má bínú. Báyọ̀ báwo ni. dáadáa ni. Kí ló dé tó jókòó. Kò gba ìjókòó rárá. Ṣé lóòótọ́ ni nǹkan tí mo gbọ́. Kí ni nǹkan náà. ọ̀rọ̀ bá tẹ́ fẹ́ jẹ yìí náà ni. Ó dẹ̀ dẹ́rù bà mí. Ó dà ọ́ òótọ́ ni Adéyẹmí ti gbà láti jọba. òótọ́ ni. Bẹ́ẹ̀ ni. ó ti gbà pé òun máa jọba. Bẹ́ẹ̀ ni. Olúwa ò ṣe o Olúwa ò ṣe o èmi ló ṣe é fún. Àyìnkẹ́ ò dá nígbà tó mọ̀ pé òun ṣe máa jọba kí ló dé tó wá ń ká gidi borí tó kàn ń ká gidi borí láti jọjọ́ ẹ̀. Báyọ̀ ó ló ń sọ̀rọ̀ báyìí wọ́n ní tọmọdé bá débi ẹ̀rù gbọ́dọ̀ bá a kí ló dé tí wọ́n ti fẹ́ lómi ìjọba látijọ́ yìí ṣé bí torí gbogbo wọn ṣe ń kú pépépé ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olúwa ti gba àkóso báyìí. Ṣorí tí wọ́n bá níta ní inú ẹ̀ dùn jù èmi ni o. In fact tí wọ́n bá gẹ̀ṣẹ́ nù mí kò ní kọsẹ̀ láéláé. Wáyé kẹ́ ọ̀rọ̀ wá dọ̀rọ̀ èmi àti ẹ̀ báyìí ká máa bá ètò èmi àti ẹ̀ lọ lábẹ́nú ló kù báyìí o. Bẹ́ẹ̀ ni ṣorí kúdà gan tí máa ti ń tẹ̀lé báyìí ọjọ́ ìyá mi ni mò ń gbà lọ máa lọ rí àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan kí wọ́n máa gbáradì. Bẹ́ẹ̀ ni. Ṣó lè tó bẹ́ẹ̀ ni. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Kí ló sọ yìí kẹ́? Àwọn olórí ń béèrè yín láàfin. Ó dà mo ń bọ̀. Báyọ̀ jọ jẹ́ kí n sáré yọjú sí wọn. Kò sí wàhálà. Inú mi dùn àmọ́ gbogbo eléyìí ń sìn ìgbà díẹ̀ máa ló kù. Ìgbà díẹ̀ ló kù. Ládélé wáì tó fi wá dákẹ́ rọ́rọ́ báyìí ṣé o nífẹ̀ẹ́ sí ọba tí dáàdì mi fẹ́ jẹ ni àbí inú ọ̀dùn sí ni. kì í kúkú ṣe wípé inú mi ò dùn sí oyè tí dáàdì ẹ fẹ́ jẹ àmọ́ ẹ̀rù ló ń bà mí. ẹ̀rù bíi ti báwo. ẹ̀rù ló ń bà mí o tèmi dẹ̀ yé mi Adebomi gan-an ló ń bà mí lẹ́rù. Ó jẹ́ kí n mọ̀ wípé gbogbo àwọn làwọn kó lọ sí ìlú Ìrédé láti lọ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. Ìgbà tí gbogbo wọn bá ti wá kó lọ sìn kí ni kí tèmi jẹ. Ládélé ọkọ ẹ dúdú púpọ̀ ṣá. Ọkàn tèmi ò dúdú o mo mọ nǹkan tí mò ń sọ tó jẹ́ wípé ilé ọba ilé ọlá ni ibi tó jẹ́ pé àwọn èèyàn ńláńlá àwọn èèyàn pàtàkì pàtàkì àwọn alágbára ló máa wá kí ọba nígbà tí kan nínú wọn tó bá wá kí ọba tó bá lọ ní feelings fún ẹ ńkọ́ kí ni ká ti pè. ṣọmọ sweetheart ṣọmọ kan mo fẹ́ kó fẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ ibi yòówù tí mo bá lọ àyíkáyè tí mo bá wà kódà tí everything bá fi lè yí padà ìfẹ́ tí mo ní sí ìwọ Ládélé kò lè ever yí padà láéláé ṣùgbọ́n báyìí kẹ́rù báyìí. Adebomi. fi rẹ lọ́kàn balẹ̀ ó tọ̀rọ̀ ló ti gbọ́ lẹ́nu ọ̀rẹ́ mi yẹn wow kì í ṣe nítorí pé mo rí ojú ẹ o èmi ni mo mọ bó ṣe ń ṣe ọ̀rẹ́ mi. bó ṣe ó mọ tó ṣe ń ṣe mí náà ó dẹ̀ mọ̀ wípé ọkọ àwọn obìnrin kì í pẹ́ yí padà. ṣe irú èmi no I love you. ẹ wò ẹjọ́ torí Ọlọ́run kó tó di pé ẹ máa bẹ̀rẹ̀ èmi ti wà ní celebration mode bí ṣe wà ẹjọ́ ẹ jẹ́ ká lọ celebrate. àbí o. ṣé o àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe o iṣẹ́ ṣe o làwọn ṣe káyìtẹ́ ní bọ̀rìṣà o. àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe o àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe o iṣẹ́ ṣe o làwọn ṣe káyìtẹ́ ní bọ̀rìṣà o. àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe o àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe o iṣẹ́ ṣe o làwọn ṣe káyìtẹ́ ní bọ̀rìṣà o. àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe o àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe o
ìṣẹ̀ṣe là ń ṣe káyìtò ní bọ̀rìṣà. àwùrúkú mọ̀dàgbà òjò fún ni wọ́n rán òjò fún. ìyá wọn wọ́n ń kú bàbá wọn wòrú ń kú. níjọ́ tí wọ́n nà ìyá kú lọ́jà òyìnbó mẹ́kùn. ikú gbọ́nlé ó fọn bí agáte ó fi iná ṣaṣọró ó fòrùn sọ jáde. ikú tẹ́ lórí àgbà àgbáwo ikú tẹ́ lórí ẹ̀mẹ́yà. a ó ṣẹ̀ṣẹ̀ ṣe o a ó ṣẹ̀ṣẹ̀ ṣe o ìṣẹ̀ṣe o là ó ṣe káyìtè ní bọ̀rìṣà o. a ó ṣẹ̀ṣẹ̀ ṣe o a ó ṣẹ̀ṣẹ̀ ṣe o ìṣẹ̀ṣe o là ó ṣe káyìtè ní bọ̀rìṣà o. ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ọmọ ṣiṣẹ́ rojú ọmọ àìṣe bẹ̀bẹ̀ ògbóróró ikú ejò inú àwọn òpéjì o. bẹ́ẹ̀ni. gbàgbé bá ké ń gbọ́ ẹgbẹ́ àgbà. bí àlùkò bá ké ẹgbẹ́ àgbà. òdìdẹrẹ́ náà bá ké tiẹ̀ ẹgbẹ́ àgbà. àyìnká o wọ́n gbọ́gbọ́ ọ̀nà ńlá lákẹ́ máa ń sọ tiẹ̀ báyìí o. bẹ́ẹ̀ni. àtọ̀yè níná rẹ̀ o àtọ̀yè níná rẹ̀ àtọ̀yè níná rẹ̀ o àtọ̀yè níná rẹ̀ adéyẹmí tọ̀nà ẹ̀ látọ̀yè àtọ̀yè níná rẹ̀ àtọ̀yè níná rẹ̀ o àtọ̀yè níná rẹ̀ àtọ̀yè níná rẹ̀ o àtọ̀yè níná rẹ̀ adéyẹmí tọ̀nà ẹ̀ látọ̀yè àtọ̀yè níná rẹ̀. ògbólógbòdè ní dàgbà sí ewu. àtọ̀yè níná rẹ̀ o. ògbólógbò ọjà ògòǹgò látàn. adébáfọ́nìṣà ńlá ọ̀sàrìmàgbò. ọjọ́ tí bàbá fẹ́ lọ rira kò lẹ́jẹ̀ lẹ́rú. ọlẹ́ran tí ò lẹ́jẹ̀ àjẹ́ kì í jẹ́. òfòlé ò lẹ́jẹ̀ àjẹ́ kì í jẹ́. ifá má jẹ́ kó o ṣòfò ara rẹ̀. torí ẹ̀rọ àtàrẹ tó bá lùkú ní ṣòfò ara ẹ̀. ifá má jẹ́ kí gbogbo wọn ṣòfò ara wa. o ti jẹ́ lájẹ gbó. o ti jẹ́ lájẹ tán. o gbọ́ ìjà kó gbó. àtọ̀yè níná rẹ̀ o. àtọ̀yè níná rẹ̀. àtọ̀yè níná rẹ̀ o. àtọ̀yè níná rẹ̀. àtọ̀yè níná rẹ̀ o. àtọ̀yè níná rẹ̀. ó mà ga o ọlọ́mọ dúpẹ́ pọ́kùnrin ló dá mi ọ̀gá ọ̀ṣọ́kùnrin pápápá àti múra obìnrin nílò wákàtí mẹ́jọ wọ́n lè lo 10 hours lórí aṣọ ẹyọ kan ṣoṣo. Bùkúnmi Bùkúnmi jọ̀lọ́ ẹ̀rọ pé bàbá parí ìtàn pátá sí. bàbá mi ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù kí ló lè tó ìyá ṣé bíbí ìwúyè là ń lọ. ṣoṣo nígbà tẹ́ bá ṣe gbogbo nǹkan tó bá lásìkò tó débẹ̀. ṣíkíkí ṣé àwa náà wá ń bẹ̀ ni ẹ wo díẹ̀ ń tàlàbà ní ti táyé ká ń lò. tá a bá lọ bí ìwúyè ó lè bá parí àbí. mo kí gbogbo ọba aládé tó wà ní orí ìjókòó bákan náà mo kí gbogbo ẹ̀yin ìjòyè láti ìlú rédé mo kí aráàlú ní obìnrin mo dẹ̀ kí aráàlú ní ọkùnrin. Ire tí ó wọlé dé bá wa lénìí lágbára Ọlọ́run kò ní dire aburú fún wa. ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀ láì ní fi àkókò ṣòfò gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ilé tí kò bá sí baálé ń bẹ̀ ilé náà lè tò bákan náà ni ọ̀dẹ̀dẹ̀ tí ò bá sí baálé ń bẹ̀ ìlú náà lè lálẹ́ ìlú tí ò bá wá ní ọba ńkọ́ ìlú náà lè tò láì ní fi àkókò ṣòfò ní báyìí a gbé ọ̀pá àṣẹ lé ọba wa lọ́wọ́ wípé ọba wa Adéyẹmí Kọ̀gbẹ́ ó gba ọ̀pá àṣẹ lénìí kábíyèsí. Kábíyèsí wa pẹ́ bí mo pẹ́ lè pẹ́.
iwájú lọ́pọ̀ èdè tí màmá rẹ̀ pẹ̀lú ìjìnlẹ̀ ẹ̀ di ààrẹ orílẹ̀-èdè náà. nígbà yìí ẹ fẹ́ farabalẹ̀ torí kí kábíyèsí wáyé gbólóhùn kan tàbí méjì tó fẹ́ bá wa sọ. ṣẹ́rí lórúkọ mi Bánjí Fádàrè àti gbogbo ẹbí pátápátá inú mi bá dùn lẹ́nu gan ni o ọmọ kan ṣoṣo tí mo bìrè Bùkúnmi kábíyèsí mo fún ike fi ṣaya ẹ máa fẹ́. kábíyèsí ọba ẹ kọ ìyàwó. ẹsẹ̀ kan ojú ọ̀nì túnṣe o. ẹ ṣé o ẹ ṣé mo kí gómìnà wa mo kí gbogbo ẹ̀yin olóyè ìlú àti gbogbo ẹ̀yin àwòrò ṣàṣà mo wá kí gbogbo ọmọ ìlú ìpátá ẹ wo wọ́n ní bí ò bá sí aṣọ tí ò sí èjìgbàrà ìlẹ̀kẹ̀ oríṣiríṣi ìdí làbá máa rí ṣé tí ò bá sí tẹ̀yin olóyè ni irú ọjọ́ òní ò ní wáyé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ wo lásìkò èmi ọba Adéyẹmí Kọ̀gbẹ́ aboyún ilé yóò mọ̀ bí wẹ́rẹ́ àṣẹ o àgùn á máa tọwọ́ àlàbòsùn àwa ní rí àkúfà ńlẹ̀ yìí mọ́ ẹ wo ire ti dé o ṣé ẹ rí níbi tí mo jókòó sí èmi àti gómìnà a ti ń fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀ gbogbo nǹkan tí ń jẹ wá ń yà nílẹ̀ yìí ni mo ti sọ fún wọn gómìnà ti wá ṣèlérí wọ́n ní gbogbo ẹ̀ pátá làwọn ó bá wa ṣe wọ́n wá ní báwọn bá ti ń ṣe ní kọ̀ọ̀kan báwọn bá ti ń ṣe káwa náà ṣe ojúṣe wa wọ́n nítorí ọ̀tún wẹ òsì òsì wẹ ọ̀tún lọ́wọ́ fi ń mọ́ wọ́n ní káwa náà mọ̀ sanwó orí wa àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́rí gómìnà. ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì. olówó lòlóyè yìí o. wala yula al-ilmu ala wala yula alay ìmọ̀ ló ga jù láyé kò sóhun tó ga jù mọ́ lọ al-ilmu. Ìyá ẹ ǹlẹ́ ìyá mi pọ̀ nù yìí ẹgbẹ́ wa ìjọba yẹn jẹ́ ìràn yín. kí n gbé á. ẹgbẹ́ wa ìyá ẹgbẹ́ wa. bọ́dé yóò ṣe o ṣe o. ibo lọ náà léyìn ẹgbẹ́ wa ìyá. òkè ń bẹ̀ wí. wá mọ̀dé yìí ọ̀ràn lẹ́rù elédùn ọ̀bọ̀ gbẹ́rù tiẹ̀ náà kódà bó ti ń rígi ó ti fẹ́ kàn ọ́ lọ́rùn àmọ́ ṣá elédùn àlùpé ọ wá ó ṣe o Ọlọ́run ní ká dúpẹ́ fún ibẹ̀rún náà ni ọmọ dáadáa ọmọ dáadáa. kábíyèsí wọ́n ní àwọ̀ ló má tẹ̀ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ ẹ̀dá tó bá ń tẹ̀lẹ̀ jẹ́jẹ́ òun ló máa ń tẹ̀ pẹ́ ṣùgbọ́n èyí tó bá ń tẹ̀lẹ̀ báṣubàṣu á bẹ̀rù ẹ̀ níbodè tó bá ti mọ wọn bá rẹ̀ ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwò tèmi nìyẹn. Olórí ìwọ náà mọ̀ pé bí ò bá jẹ́ bó ṣe jẹ́ èmi ò ṣetán láti fẹ́yàwó kejì
síbi oge tó ge jẹ ibi wọ̀ rèé àmọ́ wọ́n ní ọba ìkọ̀yàwó ló jẹ́ kí n gbà sí wọn lẹ́nu wo ẹnìkan kì í gbọ́nà lọ́wọ́ ọlọ́nà kò sí ẹni tó lè gba ààyè rẹ lọ́dọ̀ mi bí olùrànlọ́wọ́ lásán lè mi rí sí o bá ń fa mọ́ra àbọ̀gbọ̀ bá ń fa mọ́ra bá ń fa mọ́ra. kábíyèsí ẹ pẹ́ fún wa o àdẹ̀ní dààmú gbogbo àlàyé yín ló yé mi ẹ mọ̀ pé àríkọ́ṣe la jẹ́ wọn kò lágbára ọlọ́run ànídàríkọ́ṣe ẹ fi ọkàn yín balẹ̀ kò ní sí wàhálà. o ṣeun olórí o ṣe ẹni iwájú lọ́lọ́run ṣe òní dèrò ẹ̀yìn àmín o ayé ẹ ò ní korò àmín o gbogbo ohun tó fi ń wù mí láyé yìí kò ní kàn mí nù àṣẹ ara rẹ ò le o tí ò ní bàjẹ́ o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ sí o. kábíyèsí olúwa mi olórí bùkún mi. ọmọ ọlá tí ń fọlá jọ yín. thank you. pẹ̀lẹ́. yes sir. wo bùkún mi. kábíyèsí. wàá ṣoríire lẹ́dẹ̀ẹ́ mi. àṣẹ. sórí àsìkò tó wo àgbàlá mi wàá mọ̀ sí rere. àṣẹ. inú rẹ̀ ó gbọ́mọ. àṣẹ. yóò gba orí adé. àṣẹ kábíyèsí. mo fẹ́ kí o bọ̀wọ̀ fún ìyáálé rẹ̀ mo fẹ́ kó o màgbàlagbà wọ́n ní àìbọ̀wọ̀ fẹ́ àgbà kì í jáyé ogún àbọ̀ ọ̀gbọ́n. bẹ́ẹ̀ ni kábíyèsí. ìwọ náà kó wá mú àwọn ọmọ ìyáálé rẹ̀ kó fà wọ́n mọ́ra tó ní bá bí tiẹ̀ ẹ wá jọ kọ́ ọmọ olùbọ́. wọ́n ní àìfètèmétè àìfèròmérò ní jẹ́ kó mọ ìyá mẹ́fà kó sóko ẹgbẹ̀fà àbọ̀ ọ̀gbọ́n. àmọ́ tí gbogbo nǹkan bá ń dùn ní àgbàlá tẹ́ ẹ kóra yín mọ́ra gbogbo yóò máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ yóò máa lọ létòlétò. ẹ ṣeun kábíyèsí kí lajá mi fẹ́ jẹ yó tó máa fi ṣe kùgbẹ́yìn dúsó lóko ẹ̀ lóòótọ́ wọ́n ní ọmọdé ò kì í mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ o àmọ́ kábíyèsí tẹ́ ẹ bá wá rí yín rí pé mo ti fẹ́ máa ta sí àgẹ̀rẹ̀ mo ti fẹ́ máa ṣìwàwò kábíyèsí ẹ dákun ẹ tètè pè mí ṣàkíyèsí kémi náà lè tọwọ́ ọmọ mi bọ̀ṣọ. owó rẹ torí bó ṣe yẹ kó wí náà ló wí o ṣó wá rí nínú àgbàlá ẹni ọba adéyẹmí yóò yẹ ọ kalẹ̀. àṣẹ 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 ẹ ṣeun lówó rí mi. ẹ̀yin mo rí kí kábíyèsí ẹ̀yin ni mo rí yìn tí ò bá jẹ́ irú yín ni kí ni ilé ìwòsàn ìgbàlódé ti lè wọnú ìlú wa ìwá. bẹ́ẹ̀ ni kábíyèsí o kò sí lọ́nà ọ̀rọ̀ tí balógun sọ. àìmọye àwọn lọ́balọ́ba tó ti kọjá lọ tó ti gbìyànjú irú àǹfààní báyìí àkìlà bá já wọn pàbó ló já sí. bẹ́ẹ̀ ni kábíyèsí bíbí ire kan ò ṣe fowó rà kábíyèsí ẹ má gbàgbé iléèwé ìgbàlódé tí ẹ mẹ́nu bà lọ́jọ́ sí o. irọ́ inú ìpàdé tá a ṣe kẹ́yìn amẹ́nubà àmọ́ nígbà tí wọ́n sọ lọ tí wọ́n sọ bọ̀ wọ́n ní ilẹ̀ làwọn ò rí ilẹ̀ ló ń dà wọ́n láàmú torí bí wọ́n ṣe sọ báyìí mo yà kọjú sọ́tún ká. bẹ́ẹ̀ni bí kábíyèsí ṣe sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pé báwo lọ́rọ̀ lẹ̀ ni mo ti jẹ́ kó yé wọn pé ilẹ̀ wà rẹpẹtẹ adé tí lọ fún wọn lẹ̀ wọ́n ti fòǹtẹ̀lú. wọ́n ti sọ pé tá a bá ti ń sanwó orí wa déédéé nǹkan mèremère yóò mọ̀ wọ̀lú ìlú ìwà rẹ̀ ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ fáwọn baálé wa wọ́n sọ fáwọn èèyàn wọn ká má fi ẹ̀tọ́ owó orí dùn jọba ní kálukú máa sọ tiẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí. àwọn àpapà iṣẹ́ ti ṣiṣẹ́ fún wa wọ́n á sanwó. gbogbo baálé. ẹ kú kalẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo dá yín dúró o mo ń dá àlejò kábíyèsí lóhùn ìjọ olórí àkókò bínú a ti mọ̀ pé kò ní má dìbẹ́
torí ẹni wájú bá ìbẹ̀rù máa wọ ọ̀tọ̀ kábíyèsí ṣe jẹ́ gbòógì nínú ìlú yìí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà jó lórí lẹ́ máa lálejò àbínú rárá o. ẹjọ́ lábìnú lẹ́ẹ̀kan sí kí ni nǹkan tí mo lè ṣe fún yín. ẹ ṣe olóore orúkọ tèmi ni Kòfowórọlá Kòforíjì alága ẹgbẹ́ obìnrin rere ni mo jẹ́ nílùú yìí. ṣé wàá rí ọmọbìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi òun ni madam onídààmú lóyún má lọ mọ́. ẹni tó ṣì kẹta sí mi ni madam Jùmọ̀kẹ́ elétekéte. nígbà tí ẹni tó ṣì kẹrin tó wà lápò ọ̀hún yẹn jẹ́ madam Dọ̀tun Olúwanífẹ̀mí. ṣé wàá rí àwa mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀ wọ́n yìí. a jẹ́ aṣojú obìnrin rere nínú ìlú yìí ẹ̀yin la wá rí. ẹ káàbọ̀ ilé ńkọ́ ẹ má bìí ẹjọ́ kí nìkan tí mo lè ṣe fún mi. ẹ ṣe mà olórí a máa máa rí ní bá ṣẹ́ni bá ṣe kóra wá wà báyìí báyìí ẹgbẹ́ wa jẹ́ gbòógì kan láàrin ìlú a sì máa ń gbé ìdàgbàsókè ìlú lárugẹ a máa tún kọ́ yà inú wa wá dùn gan-an tí ẹ̀yin gangan bá lè fira yín sílẹ̀ fún wa ẹ wá jẹ́ nǹkan gbòógì láàrin wa. bẹ́ẹ̀ ni olórí inú wa máa dùn gan tẹ́ bá lè tẹ́wọ́ gbà wá. nítorí pé a mọ̀ wípé ètò gbangba sùn lọ́yẹ́ ṣé ní bẹ́ẹ̀ ta ìṣe máa ń wò yìí gan inú wa máa ń dùn afẹ́kẹ́ darapọ̀ mọ́ wa olórí. ẹ ṣeun ẹ̀wọ̀ ènìyàn láṣọ mi o tí mo bá bojú ẹ̀ inú mi á dùn ara mi á yá gágá àmọ́ mo ti darapọ̀ mọ́ pọ̀lọpọ̀ ẹgbẹ́ nínú ìlú yìí ẹ̀wọ̀ ẹ má bínú sí mi o mi ò ní lè darapọ̀ mọ́ yín àmọ́ mo promise yín tẹ́ bá ti ní nǹkan kan ṣe ẹ pè mí mo ṣetán láti dá yín lóhùn. a bá ní nǹkan ṣe ká pè é dá wa lóhùn bẹ́ẹ̀ ni ẹ ṣe mi ẹ má bínú o wọ́n wá ṣe lálejò sí ẹ ṣe mi. ọ̀túnmẹ̀gẹ́ má lẹ́fẹ̀ mo pọ́ eléré mọ̀tún àbà eégún onímọ̀ tí ṣẹ́ màrìwò pako ó dún ní tì ó gbé ní tì kí kíyàn ẹyẹ okun òdùdù tí dorí elémèrè kórí elémèrè bàbá àwò ó gbọ́dọ̀ tí wọ́n sọ eré. ó gbèsẹ́ ìrìnlórí. ẹ gbọ́ bí Ọ̀rúnmìlà ṣe sọ̀rọ̀ lẹ̀. Ifá ní kókó ní gẹ̀gẹ̀ lọ́hùn-ún adéábòtòlò tí wọ́n ní orúbọ kó lè bá a dẹ́ni ọba ó gbẹ́bọ̀ ń bẹ̀ orúbọ ń bẹ̀ ó dẹ́ni ọba òtòlò bó ṣogún ọdún ló gbé lọ́ba kó o má má ṣe ṣìwàhù bó ṣọgbọ̀n ọdún ló gbé lọ́ba òtòlò kó o má má ṣe ṣìwàhù bó ṣogójì ọdún ló gbé lọ́ba òtòlò kó o má má ṣe ṣìwàhù. kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà Ifá ní ká ṣe yí pẹ̀lẹ́ o Ifá ní ká kí yín Ifá ní ká gẹ̀ yín o Ifá ní ìlú wa yìí kò ní gbóná òdì o Ifá ní kò ní tutù òdì Ifá ní àsìkò tẹ́ ẹ wá gorí ìtẹ́ bàbá yín Ifá sọ wípé gbogbo tó ti lọ yóò mọ wọ ìlú yìí lọ́tùnlọ́tùn rẹ̀ àmọ́ Ifá ń tọ́ka sí nǹkan mẹ́ta kan tó ṣe pàtàkì. nǹkan mẹ́ta. àkọ́kọ́ Ifá ní kẹ́ ẹ má gbé ẹ̀bi fún aláre o lẹ́yìn tó túmọ̀ sí wípé ẹjọ́ kẹjọ́ tí wọ́n bá gbé wá síwájú yín kẹ́ ẹ mọ̀ ṣe ìwádìí rẹ̀ fínífíní kó tó di pé ẹ ṣèdájọ́ yálà ẹjọ́ ilé ni o tàbí ẹjọ́ gbèríko Ifá ti wí ni. ká má gbẹ̀bí faláre. ẹ kí ni méjì tó kù. ìkejì Ifá ní kẹ́ ẹ má fi bí ṣú olóore eléyìí kẹta ló ṣe pàtàkì jù òòṣà irédé Ifá náà gbọ́dọ̀ máa bọ òòṣà irédé ní àsìkò tó yẹ pàápàá àkọ́bí ọba ló gbọ́dọ̀ bọ òòṣà irédé ọmọ tí ọba bá kọ́kọ́ bí yálà ọkùnrin tàbóbìnrin ló gbọ́dọ̀ nawọ́ sí òòṣà irédé gẹ́gẹ́ bí àṣà rẹ̀ Ifá ti bẹ̀rẹ̀. àkọ́bí ọmọ mi ó ní kó bọ òòṣà. bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe rí òrìṣà rédé tó ń sọ yìí ọdún kan lẹ́yìn tí ọba bá gorí ìtẹ́ la máa ń bọ àkọ́bí ọmọ ọba kábíyèsí náà dẹ̀ ló máa bọ́ gẹ́gẹ́ bí adífálà ṣe sọ yẹn òrìṣà rédé òrìṣà dáadáa ni o ṣe rí ọmọ tó bá bọ́ bọ́ ti ṣe sọ yìí pàápàá ó bọ́ sọ́lá
kábíyèsí bó ti jẹ́ gẹ́lẹ́ tẹ́ ẹ bá ti pa òfin mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí mọ́ pátápátá kí gbogbo wa máa jó ká máa yọ̀ ní ìgbà. ó ṣeun adífálà yóò máa ju ọṣẹ tó ẹ̀yin olóyè òdi gbogbo wa ti fi ti ara wa gbọ́ yìí o ó dọwọ́ wa o. ìdòwò ìlédùà ifá ti fọ́rẹ̀. Kò séwu lóko àfi gìrì àparò ká máa jó ká máa yọ̀ lóko. Ifá ti tọ́ wa sọ́nà ká tọ̀nà lókù kó lè bá bó ṣe yẹ kó rí. Ogun àbọ̀dẹ́lẹ̀ ti ẹ̀ fún mi. Ẹnu àrọ̀ tó bá gbọ́. Àrọ̀ tó bá gbọ́. Àwọn àṣìgbọ́n ti wá. Aláṣẹ gbẹ̀gbẹ̀ ṣẹ̀ láàrin. Bismillahirrahmanirrahim. ما أنزلنا عليك القرآن لتصدق. Ọlọ́run kò tọ́pẹ́ mọ́ kò tọ́pẹ́. wọn náà lálùbáríkà ó rẹ̀ ní bọ́ ọ̀rẹ́ ẹrù rẹ o. kò sí o kò sí o kò sí mo dúpẹ́ o ẹsẹ̀ jẹ́jẹ́ o. arábìnrin tí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. orí wo lọ ṣe fún wọn. mo ràn wọ́n lẹ́rù ní ọ̀nà kúnjò ní ni bàbá. ọ̀rọ̀ wọn lẹ́rù. yìí tó ṣe wọn náà dáa àlùbáríkà ló ń tọrọ fún ara rẹ̀ ọlọ́run sì yóò ní àlùbáríkà. gbogbo ọmọ kọ́mọ tí ma ti ń pàgbàlagbà lé ń tọrọ àlùbáríkà nù. ọ̀rí Kùránì ó ní àwọn kìláwù mẹ́ wàlá tàdà áríwò máa wò fín ọkùnrinláwù mẹ́ káwọlẹ̀ àkàrẹ̀ gbogbo tó bá ti já pọ̀nlé tó ń pàgbàlagbà lé ọ̀hún wà àlùbáríkà nù. àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá sórí fún lẹ́yìn tí mo wá ń dúpẹ́ ọmọ àwọn sọmọ pé màmá èmi kọ́ mo lọ́pẹ́ o ọlọ́run ló lọ́pẹ́ tí ọlọ́run ló bá pọ́tọ́ sí ọlọ́run máa ṣàjò lálùbáríkà ẹ máa wọlé lọ kò sí wàhálà ọlọ́run jò lálùbáríkà inshallah. olóyè ọ̀tún olóyè ọ̀tún olórí olóyè ọ̀tún olórí ẹ má bínú pé mo dá yín dúró mo ti fẹ́ wá rí yín ó ti tó bí ijọ́ mẹ́ta tí mo ti ń gbé tí mi ráyè. ṣé kò sí nǹkan kan. ó wà o ẹ má bínú nípa òòṣà ìrédé tí wọ́n ní àkọ́bí ọba ló máa bọ́ yẹn òun ló ń kọ mí lóminú o torí pé ẹ̀rù ń bà mí. olórí ẹ lójó ṣá ṣé kò tẹ torí ẹ̀fẹ̀ wá rí mi nìyẹn. bẹ́ẹ̀ ni. rárá o ṣé rí òrìṣà ìrédé tá à ń sọ̀rọ̀ yìí òrìṣà dáadáa ni nílùú tí wọ́n ń bí àkíntà ẹ̀jẹ̀ sílẹ̀ fún kankan omi lásán la fi máa bọ́ ọmọ tó bá dẹ̀ bọ́ tá à ń sọ yìí ó ti bọ́ sáyé ó máa tinú ọlá yí sínú ọlá fúnra ẹ̀ bẹ́ẹ̀ ni tó yàtọ̀ sí yẹn tó bá di pé kábíyèsí dàgbàdàgbà tán bá gbéṣẹ̀ tó bá jẹ́ ọkùnrin ni òun ló máa di kábíyèsí ìyẹn ọmọ tó bọ́ yẹn tó bá dẹ̀ jóbìnrin ni tí kábíyèsí bá gbéṣẹ̀ òun ló máa kọ́kọ́ jẹ adélé kódà ó máa di gbákejì òrìṣà. bẹ́ẹ̀ ni. ó máa di gbákejì òrìṣà. bẹ́ẹ̀ ni. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. torí pé àyà mi ń já tẹ́lẹ̀ o. rárá ẹ má ṣe yọnu. ẹ má bínú pé mo dá yín dúró. ẹ má ṣe yọnu. ẹ ṣe ẹ bá ń kíyàwó yín o. a gbọ́. ó dàárọ̀. kábíyèsí o kábíyèsí o àná kábíyèsí o ẹ̀pẹ̀lẹ́ kábíyèsí ṣé ẹ bínú pé mo dá yín dúró ṣe rí ṣe ni mò ń ṣe mítìn pẹ̀lú àwọn olóyè mi lọ́wọ́ wọn á ní pé kí n orò lànà kí n sáré lójú sí ẹ̀pẹ̀lẹ́ mi wà nílé dúró tì í fún ìgbà pípẹ́ bọ̀ àmọ́ máa ní kí ẹ̀ṣọ́ kó wá mú nǹkan àlejò fún yín àti ti madam náà. madam gan kọ àlàáfíà ló wà ṣẹ́ni bó ṣe ń kan sójú náà ló ń kan sáyà bẹ́ẹ̀ ṣe ń fún mi ní nǹkan pé kí n fún òun náà ni mò ń fún un. very good. àlàáfíà ló dé wa èmi náà kàn ní kí n wá wo àlàáfíà yín ni. ẹ̀jẹ̀ kábíyèsí ojú òde tí kábíyèsí o tí ẹnìkan bá ní kẹ́ ẹ má tẹ̀lé ìpẹ́ ẹni náà kú bí ajá ṣe ń kú tòǹtò gbóró kábíyèsí tẹnìkan bá ní kẹ́ ẹ má rinlẹ̀ ìpẹ́ á kú bí àgbo ṣe ń kú tòun ti bọ̀yọ̀bọ̀yọ̀ ẹnu kábíyèsí ẹ̀ bá ní kẹ́ ẹ má rinlẹ̀ ìpẹ́ mo ti bèrè lọ́wọ́ ọ̀run mẹ́la. àná mi sá kí
kí n sáré yọjú sí àwọn olóyè kẹ́sọ̀ lè tètè wá dẹ́yìn lóhùn. ọ̀dà kábíyèsí ayé ni ó mọ̀ lẹ́ ń jẹ́ kú mẹ́ta kínní ni màá mú kí tó kú bí mẹ́ta àdìrẹ́. ìfẹ́ gígùn ni mo fi láìkí ọtí. ẹ̀ṣọ́ sálàbíà ni. kábíyèsí ní kí n bí fún wọn ní títí yín àti tìyàwó yín. òbí ẹni tó lẹ́rú òun ló lẹ́rú ẹni dẹ̀ lẹ́rú ló lẹ́rú ògùn ló mọ bó ṣe máa sórí ajá ẹ̀ ságborí ajá fèmí. gọ̀dọ̀ sọ kọ́ ni wọ́n ní tìyí àti ìyàwó yín. ó bàjẹ́ o ẹ̀ṣọ́ ní àna ọba ni mí orí kó yàtọ̀ ó jìnà gbàgbẹ́rù ìwà tó wù ní ọyẹ kájọ mú tí ni o tètè máa lọ bá lọ kábẹ́sì kọ́ wà mú kan sí kí ní ìwà o àna ọba ipò àna ọba kì í ṣẹgbẹ́ ìyàwó gọ́fúnà kì í ṣẹgbẹ́ pírẹsidẹ́ǹtì. ẹ káàsán sá ẹ jọ ọmọọba Adébòmí la béèrè o. wọ́n wà nílé ẹ tẹ̀lé mi wo má lọ máa bá ẹ. ẹ káàsán. ẹ rọra mọ. too big. wo ọkàn lórí ibi tó tutù bá sí gbáà ni. ìwọ náà sọ bẹ́ẹ̀. ẹ̀dùn tí wọ́n fẹ́ fi ìlú Èkó fi wé ìlú Rèdè ni. kí ni ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀. yes as a matter of fact ibi tá a wà yìí gan ó fi ní lọ́kàn balẹ̀ jù lẹ́kọ̀ọ́ náà. ìlú rédíò kì í ṣe ìlú kékeré. mo gba nǹkan tí Ládélé sọ ṣé ti sún kẹrẹ fàkẹrẹ ìlú Èkó ní ká fi wé ni tàbí tí iná mọ̀nàmọ́ná tó ń ṣe ségesège ní gbogbo ìgbà kò ṣe fi wéra wọn rárá. ẹ tiẹ̀ dúró náà adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kan parọ́ ó ní òun fà á mọ́ra òun tún yálé nǹkan ní bẹ́ẹ̀ lọ́rọ̀ tó sọ ibo nínú mọ̀nàmọ́ná kò ṣe ségesège ní ìlú wa ẹ̀ àfi kí Elédùmarè kókó sáwọn ìjọba wa nínú. àmì o. Adélé ó ṣe wá ń wò mí báyìí. ìwọ náà wọ́n tó ṣe rí. báwo mo ṣe rí o. ayọ̀ máa dà kú wo tó ṣe rí lọ́kàn ọmọ ṣe ló láì pé kí n máa jẹ ẹgbẹ́ lọ sí ilé. kábíyèsí o. ọmọ tó máa wá fẹ́ ní ṣùlọ́ka ni owó ẹ̀yin àwọn òbí yín kọ́ lẹ́kọ̀ọ́ lọ́wọ́. àlàáfíà ni wọ́n wá sí. ẹ bá ń kí wọn meanwhile ẹ má wàá pẹ́ tẹ́ máa fi lọ ẹ bá ti rí pé ilẹ̀ ń ṣú jù kẹ̀yà tètè bọ́ sọ́nà kẹ́ má bàa fòrò rẹ̀ ok. kábíyèsí Adélé nìkan lọ́pọ̀ lọ sí Èkó lé ní sá níbo fẹ́ fara. fẹ́ fara mọ́ ẹ náà tún dà enjoy yourself. ẹ ṣe gan kábíyèsí ẹ ṣe sá. ó yẹ jókòó. Adébọ̀mí kí mo wà lè sọ fún kábíyèsí pé mi àti ìjọ fẹ́ sọ sí báyìí. ẹni wo ló fẹ́ kó fi sọ̀rọ̀ ẹ̀ fún ọ ṣé o bá ti sọ fúnra rẹ̀. mo ní kí wàá sọ fún yín pé oúnjẹ ti délẹ̀. ó kí oúnjẹ ti rẹ́dí àbí. bẹ́ẹ̀ ni à ń bọ̀ wá dé. ìyá ó ṣe. mo padà lọ sí Èkó lẹ́ni àmà lọ sọ́tẹ̀. ó da yìí náà ti yẹ dá tó bá di lọ́la tó bá fẹ́ padà lọ sí Èkó wàá mi mú àǹtí wa yìí dání. ẹ jẹ́ ká lọ jẹun.
àbẹ́bí ò pawọ́ ni. Lábẹ́. Bẹ́ẹ̀ tó bá gẹ̀. Iṣẹ́ rẹ̀ nù. Má worry jẹ́ náà. Àbẹ̀yẹ náà kò gbé fóònù ọ̀. Your phone! Ẹ bá mi kìlọ̀ fún bàbá mi o. Kí ló dé gan-an? Ṣọ́ máa ń sọ ẹran mẹ́wọ̀n kí kankan ìkan pa ni. Kí ló dé kí ló ṣe? Ṣé mi nìkan ló lórí láàfin ni? Àbẹ̀wò ni kí bàbá mi kàn máa fi ojoojúmọ́ dojú tì mí láàfin. Kàn máa fi ojoojúmọ́ wá gba owó lọ́wọ́ kábíyèsí. Ṣáwọn nìkan náà máa kọ́kọ́ jáàna ọba ni? Àbáwọn nìkan náà máa kọ́kọ́ fọmọ fọba? Ẹ wo ẹ kìlọ̀ fọ́kọ yín o. Ẹ kìlọ̀ fún wọn o. Kó tó di pé mo máa fi àṣẹ lẹ̀ pé mi ò fẹ́ rí ẹsẹ̀ wọn láàfin mọ́. Ìwọ wo fi dá mi èmi á jẹ́ kó mọ̀ yìí pé ohun tí kò dáa kò lórúkọ méjì kò dáa ló ń jẹ́ kò kún dágbére fún mi kódà mi mọ̀ pé ń gbowó lọ́wọ́ kábíyèsí bàbá ẹ̀ wá ń gbowó lọ́wọ́ kábíyèsí. Ọkọ mi ṣe jẹ́jẹ́ wo má wọrí. Ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ ṣe gan máa ẹ wò ẹ jẹ́ wa máa lọ. Mo ti sọ fún kábíyèsí pé mi ò ní pẹ́ pé mo kàn fẹ́ yọjú sí yín. Ó ṣe ọkọ mi. Màá tún wá rí yín lọ́sẹ̀ tó bọ̀. Àmín. Ọkọ rẹ̀ balẹ̀ dààmú níbẹ̀ o. Ó dẹ̀ kí kábíyèsí lọ. Kí lè o. Adebomi o kò yá máa lọ sí inú igbó akérèjùgbọ̀n báyìí torí pé kí ni omi kì í ṣọ̀kò bojú ẹ̀yìn àlọ́ rámirámi làárí ẹni kọ́ kì í rábọ̀ ẹ̀ máa lọ. Adebomi wo ọ̀nà rẹ̀ rè ó sì tún gbọ́dọ̀ padà wọ inú ìlú rédè yìí mọ́ nítorí pé àṣẹ náà ni iná fi ń jó àṣẹ òrùn lòrùn fi ràn wò ìtọ́ ò ní balẹ̀ kó padà sẹ́nu ó yá ọ̀nà ẹ̀rẹ́ àṣẹ́gun. èyí tí ẹ ṣeun tó lè gbogbo àṣà tó fẹ́ máa panú àfihàn ó yá ibi tó ti máa pa nìsín ó yá máa wọnú gbọ́nyẹ̀ lọ ìwé inú gbogbo pàṣẹ fún ẹranko inú gbogbo pàṣẹ fún torí bí àgbẹ̀dẹ́bàyàwó olùkìrà ni akúrakúdà kò ní bẹ́ẹ̀ tiẹ̀ kó má ṣe gbogbo ọ̀rọ̀ tó kẹtẹ́ bá balẹ̀ sọ òun ilẹ̀ máa ń gbọ́ ó yá mọ́ ọ lọ àríwá kọ̀ kí gbẹ̀yìn máa lọ omi kì í sọ̀kọ́ bọ́jú wẹ̀yìn igbó ló kù sí. Hello. Hello, Bimbo. Yeah, báwo ni? Of course, mo ti ṣetán ọ̀nà ìṣẹ̀lẹ̀ kúrò ní hotel ni. Wọ́n ní ti máa bọ̀ láàbí báyìí máa bọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Wọ́n tó bá dọ̀bí máa ṣàlàyé gbogbo èsì jẹ́ fún ẹ máa bọ̀. Jọ máa pẹ́ ọ́. Ok, mo ti mọ̀. Ṣé ó ti ń bọ̀? Ó ti yá báyìí níbo ló gbé sí. Gbé kí ni? Gbé taxi àbúrò káàlì. Gbọ́dọ̀ ò ní jẹ́wọ́ báyìí. Bímbọ́ kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe kí ló fẹ́ kún? Adébòmí là rí. Ẹ̀rọ Adébòmí. Adébòmí là wá. Adébòmí jábẹ́rẹ́ nàbí kí ló sọ lẹ́nu yìí náà?
alẹ́ àná lè bá sí ẹjí jọ oṣù èèyàn tó wá gbọ́dọ̀ kú láàárọ̀ yìí ló jí mi. òde wọlé Adebomi kí ló tó tún kanlẹ̀kùn. èmi ni mà ṣé bí ọ̀nà ọ̀gbọ̀n fẹ́ bá sọ̀rọ̀ mà. àbó tilẹ̀kùn mọ́ rẹ̀ ń ta ni. èmi ni mà. Bomi Adebomi Adebomi ẹ káàárọ̀ ọmọọba ni mo wá wò ó mo ní kí n béèrè pé kí ló máa jẹ láàárọ̀ yìí. èmi náà rí kódà kan mo rò pé òun ń pọn rẹ kíkan lè kó tẹkọọ rẹ pẹ̀lú ló jí mo tẹ̀sí ń pariwo kókó wọlé ìṣègùn òun náà ló pọ̀ tà mi ò tí ì rí rí mi ò rí ó dáa màá padà wá wò wá màá padà wá béèrè. bí ìlú sùn sí ilẹ̀ sùn báyìí òkú wà títì. ìdí mo lè mọ nìyẹn. ṣíọ atọ́nítọ́rọ̀ ẹ̀ jẹ́ ọ̀rọ̀ kan ṣoṣo tó ń tẹnumọ́ látàárọ̀ fún wa nílé. kò lè ní ìtumọ̀ sí wa ènìyàn fẹ́ sọ bẹ́ẹ̀ ni ẹ fi òun lẹ̀ sí ẹ o wọ́n arákùnrin wo mo bá lọ́wọ́ tètè yá aṣọ ojú abẹ́ǹkù mi tá a dé yìí ibi tó gbé Adébòmí ọmọ bá sí tètè wá sọ̀rọ̀. bàbá olóye àtàlẹ́ àná lèmi ti fi wọ́n sílẹ̀ sáàfin hòtẹ́ẹ̀lì lèmi lọ sùn. very good ìwọ náà ti dé now bó ní ọmọ mi wà. where is my daughter. Adébòmí dà bó lè gbé ọmọ mi sí. where is she. o sọ pé wàá jí gbé and of course o dẹ̀ ti jí gbé now bó ló gbé sí. tá ò mọwọ́ tá ò mẹsẹ̀ o kọ́lọ́run má jẹ́ àrógùn àdùnmọ́ àkóbá àdábá kò ní àlọ́dọ̀ wa o. àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó lágùn o àpò ẹkún ló sùn bíbànújẹ́ bá gbọ̀ǹkan ní mọ́mìjẹ wá. ẹ jẹ́ ká fòye pé ayélujára ẹ̀yin èèyàn mi o ẹni dárùn pé ó lè ṣe ni tó bá ṣe ní àdùn ni ẹ̀gbọ́n níbo níbi ń gbà wọnú ìlú wa kò yẹ nìkan ayé ò ní farapamọ́ jẹ wá níyà wọn ní dá wa lọ́bẹ̀ tó dùn ní o ẹ ṣàmì o Adébòmí o ayé yìí kò ní yọnu o ènìyàn ní ọjà yọgbó ènìyàn ní sọgbàdọgún wọn ní ayé yọba dùn jẹ jù nǹkan lọ ta ló mọ tó bá ń dojú kọ Adébòmí o. bílẹ̀ bá kan lé bọ́ dẹ́dẹ́ kan dẹ́dẹ́.